Mo kì í ẹ̀kú àmójúbà mi ẹ̀kú àmétígbọ́ mi lórí ìkànnì yìí. Orúkọ mi ni Sọjí Abíọ́jẹ́là. Mo fi ìtumọ̀ sí oríkì ìdílé Ọláoyè ọba Gándì Orumogege kẹta àpánsábra lómúlómú ọmọ kélébé ààrẹ àgbàlóyè bí ọ̀gẹ̀dẹ̀ ẹ mọ̀ jẹ́ ń kìlọ̀. Abala tí n ó mẹ́nu lé lọ́jọ́ tòní nínú oríkì Ọláoyè òun ni àtàndá ọ̀kìn ló pe tápà tó kọ́lé ìgúnnu. Ẹ lè tún ti bó lọ ṣe rí báwọn. Àtàndá ọ̀kìn pe tápà ó wá kọ́lé ìgúnnu. Bí wọ́n ṣe kí Ọláoyè nú ilẹ̀ tápà òkè ọya ibẹ̀ ni wọ́n ti gbé ìgúnnu. Ṣùgbọ́n ìtàn fi yé wa wípé baba ńlá àwọn kan ti ṣètò wípé tọ̀ ẹ̀yin tápà tẹ́ ń bọ̀ o ẹ má bọ̀ àyè gbà yín à á kọ́lé fún ìgúnnu yín fún òòṣà yín. Àwa ò gbégúnnu l'Ógbómọ̀ṣọ́ ṣùgbọ́n nígbà tí ẹ tilẹ̀ ń bọ̀ yìí tá a pè yín tẹ́ ẹ sílẹ̀ ń bọ̀ yìí àtàndá ọ̀kín ó pe tápà ó wá kọ́lé fún ìgúnnu. Ó ń sọ nípa ìfìmọ̀ṣọ̀kan ìbáṣepapọ̀ pẹ̀lú àwọn ẹ̀yà míì. Ẹ sì rí pé láìpẹ́ yìí ọba wa Gándì Afọlábí Ọláoyè Orumogege kẹta lọ sí Gombe. Ebi ẹ ti mọ rí ìfarahàn nu orúkọ ọmọ ní romọ oríkì ọmọ ní sì rò nìyàn nítorí pé àtàndá ọ̀kìn jọ́sí ti pe tápà ó sì kọ́lé ìgúnnu. Bí ọba Láoyè bá lọ sí Gombe lọ kí ọba wọn lókè ọya àtàndá ọ̀kìn ló pe tápà tó kọ́lé ìgúnnu ẹni ń farahàn nínú oríkì wọn. Ẹ sì rí nígbà tí ọba Láoyè dé orí ìtẹ́ àwọn kan ní pàìtọ́ ní o kò ní fàyè gba àwọn ẹ̀sìn ìbílẹ̀ o. Ọ̀kan lára àwọn tó jẹ àǹfààní jù nínú orí ìtẹ́ bàbá Gándì àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ni àtàndá ọ̀kìn ti pe tápà ó kọ́lé ìgúnnu. Ọba Láoyè dórí ìtẹ́ ó kó àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ mọ́ra ó kó àwọn mùsùlùmí mọ́ra ó lẹ́yìn Christian àjọṣe wa ni. Kò ní jù báyìí lọ fọjọ́ tòní ìtumọ̀ tí mo fún yín àtàndá ọ̀kìn pe tápà ó kọ́lé ìgúnnu. Àtàndá ọ̀kìn ló pẹni tí èé sara wa pé ẹ̀wá ẹja jọ ṣe kájùmọ̀ ṣe kò lè bá a dá a sì fún yín láàyè akọ́lé ìgúnnu fún yín. Bẹ́ẹ̀ ni ó dìjọ́ kan náà ó tún dìgbà kan náà àlàáfíà o.